mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. AGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọmọ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ìkànnì ohùn ará ìlú tá mú ọ̀rọ̀ àlàáfíà lókùnkúndùn. Ìyẹn tá bá sọ̀rọ̀ nípa táwọn eléyìnbó bá sọ pé peace, àwa ni a máa ń ṣe bẹ́ẹ̀, a máa mú lókùnkúndùn. Àwa náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sí ìkànnì BGI TV, ìkànnì tó ń léwájú táwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n sì ń tọ̀ lẹ́yìn. Àní àwa náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe. Ìkànnì tó jẹ́ wípé ojúlówó ìròyìn la máa ń mú wá sí etí ìgbọ́yín àti àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan tó mọ́gbọ́n dání. Àní àwa náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Àbájọ táwọn èèyàn ṣe ń wò á láwòkọ́, àwòkọ́ṣe rere láàrin àwọn ẹlẹgbẹ́ wa. Mo tún tẹnumọ́ pé àwa náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Alihamdulilayi Rabbi alamin, ògo ní fọ́lọ́run lókè ọ̀run ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá ní dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sí orí ètò ojúmọ́ aláyọ̀, níbi tí a ti máa fún yín láwọn ìròyìn tó ń ti ojoojúmọ́ ilẹ̀ wa jáde lórílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè àgbáyé tó bá ṣeé ṣe. Ẹ wo ètò yìí ó ti wá fìdí múlẹ̀ o. Ẹ sọ fún ẹni tí kò tí mọ̀ pé ètò náà ó ti ṣe bẹ́ẹ̀, ó ti gbìnàyà gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní láì dá yín lágara rọ̀. Ẹ ti mọ̀ pé lábala la di ẹrù ètò ojúmọ́ aláyọ̀ níkànnì BGI TV. Ẹ wo abala kan rèé, abala míì náà láti mú wá fún yín, èyí tí ń ṣe abala láti orí pápá BGI TV. Níbẹ̀ láti máa gbé yín tàbàyé ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín, báwo ló ṣe ń lọ lágbo eré ìdárayá. Ẹ má gbàgbé pé àwọn líìgì ìdíje lọ́lọ́kan òjọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, ni wọ́n ti gbìnàyà padà o, lẹ́yìn tí wọ́n lọ fún ìsinmi ráńpẹ́ tí àwọn wọn oníkálukú ti ń ṣe agbábọ́ọ̀lù bí wọ́n ṣe lọ ṣojú fún orílẹ̀-èdè wọn. Ní báyìí gbogbo wọn ti padà sí inú ikọ̀ agbábọ́ọ̀lù wọn ní ilẹ̀ òkèrè. Ẹni agbìnàyà o, báwo ló ṣe máa jẹ́, gbogbo ẹ̀ náà máa fi tó yín létí lórí ètò BGI TV, ìyẹn lábala láti orí pápá. Bákan náà ẹ wò, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22 là ń jẹ́ lápá bẹ̀. Bákan náà lórí YouTube a kò gbẹ́yìn o, bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tí a bá ti múlẹ̀ fún yín. Àní àwa náà kọ́, Ọlọ́run bọ̀ òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ tà níta kọ́mọranko mi ò tó tà, ẹgbẹ́ kìíní wá àwa ló kàn. Tá bá ń sọ̀rọ̀ nípa ti ìpolówó ọjà, kábàáyín polówó ọjà kájá sì máa dájẹ fún yín, ìbí náà ni ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ká fi tiwa gbé tiyín lárugẹ. Ọ̀nà tẹ́ fi gbà kàn sí wa òun ni nípasẹ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi hàn yín lójú amóhùnmáwòrán yín yẹn. Ẹ gbàbẹ̀ kàn sí wa kẹ́sì rí pé tẹ́ bá dọ́wà òun pẹ̀lú ìpolówó ọjà dídùn lọ́sàn àsòfún yín. Ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápá abẹ yẹn. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ohun gbogbo àfitẹ́mi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni, àti wípé ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dáhùn, àwọn kan wò mí ṣùṣù wọ́n pè mí ní fẹ́lẹ́, àwọn kan tún wò mí ṣùṣù lágbo eré ìdárayá wọ́n ní fẹ́lẹ́ sport lórúkọ mi yóò máa jẹ́. Mo fi ṣèbínú, mo fi ṣoṣù, mo fi para ni, mo ní ìtẹnu bàbá ń bẹ
bẹ́ẹ̀ pè mí màá dá yín lóhùn torí pé omi ẹ̀kọ́ náà ní ṣe èmi náà ni màá máa túkọ̀ ètò ojúmọ́ aláyọ̀ tó fi mọ́ láti orí pápá BGI TV láàárọ̀ òní gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ó yá láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ wò ó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mú àwọn kókó àwọn ìròyìn yẹn wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni mo wá fún yín ìròyìn ayọ̀ kan rèé o ní bámu bí ìjọba àpapọ̀ ṣe kéde rẹ̀ wípé ṣe rí àwọn ìwé ìrìnnà tó pọ̀ dáadáa tí wọ́n lọ bí ẹgbẹ̀rún mẹ́rìnlélógún ni àwọn tí ń pèsè lójúmọ́ báyìí lọ́jọ́ kọ̀ọ̀kan ta ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà passport torílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ eléyìí di mímọ̀ ìgbà wo ló sọ àwọn wo ni wọ́n fi ń báwí àwọn wo ni wọ́n fi ń tọ́ka ọ̀rọ̀ sí lẹ́ni ni ẹ máa gbọ́ kò ní dọ̀la ẹ wo ẹ jẹ́ kí n kúrò lápapẹ̀ ẹ wo àwọn àgbáríjọ òbí àti alágbàtọ́ ni wọ́n ti ń pariwo kí ló dé tí wọ́n ṣe ń pariwo ṣé owó iléèwé ni àbí owó oúnjẹ àwọn ọmọ iléèwé ni gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́ni ẹ̀mí ti bora bí aṣọ màá tún fún yín délẹ̀ dáadáa lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ òní ẹjú jẹ́ kí n tún fún yín lélẹ́yìí ẹnìkan tó jẹ́ ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ti gba ẹnu ẹnìkan tí ń ṣe ọ̀kan lára àwọn alákòóso rẹ̀ sọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ ìdánilójú kan ránṣẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ó dùn mọ́ àwọn kan nínú kò dùn mọ́ àwọn kan nínú ọ̀rọ̀ wo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi rán ẹnìkan tí ń ṣe alákòóso rẹ̀ ẹ gbọ́ lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ òní ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápàbẹ̀ yẹn ẹ tún wo nǹkan tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo níbo ló ti ṣẹlẹ̀ o ìpínlẹ̀ Ondo náà ni mo tẹnumọ́ fún yín pé ẹnìkan tó dàbí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti pera rẹ̀ ní ọwọ́ ti bá ọ báwo lọ́wọ́ ṣe bá àti pé kí ló rawọ́lé tí ọwọ́ fi bá arákùnrin yìí gbogbo ẹ̀ náà lè máa láǹfààní láti gbọ́ láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹnìkan pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn tí mo ṣe mẹ́nubà tán yìí ó ké tán tó ní ẹ wá gbà mí bí pásítọ̀ ṣe kí ni ẹ má jẹ́ kí n ti ilẹ̀ fún yín bó ṣe yẹ lọ ẹ wò ó lágbo ti àwọn olóṣèlú nǹkan náà tún ṣẹlẹ̀ ó mẹ́wàá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n ní láti ìpínlẹ̀ Kano ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Kano ó ti fi ọwọ́ òsì ó ti fi júwe lé fún ẹnìkan tí ń ṣe ọ̀kan lára àwọn olùdámọ̀ràn pàtàkì rẹ̀ kí ló ṣe tí ó fi irú ọ̀nà báyìí hàn gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ sí láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ wò ó ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ wò eléyìí kò dùn mọ́ mi nínú torí pé iṣẹ́ tí mo gbà ló jẹ́ kí n mú wá fún yín àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe University ní ìpínlẹ̀ Anambra ló ti ṣẹlẹ̀ báwo ni ọ̀rọ̀ ikú arábìnrin yìí ṣe ṣẹlẹ̀ ẹ wò ẹ wá nǹkan fìdílé màá fi tó yín létí lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ òní eléyìí ló tún lékè ká o nígbà tí a bá wọn dé ilé ẹjọ́ lánàá àìsí bẹ́ẹ̀ là bá wọn dá sí arákùnrin kan tó dàbí agbaṣẹ́ṣe lébọ́rà ló ti bẹ́rí ọkùnrin àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Ondo lánàá ó bá sọ wípé ẹjọ́ mi kọ́ ẹjọ́ kíni gbogbo ẹ̀ ló kúkú sọ lánàá nílé ẹjọ́ nígbà tí ó ń wò pàìpàì níwájú adájọ́ gbogbo ẹ̀ lẹ́làǹfààní láti gbọ́ láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ wò àwọn ẹgbẹ́ òṣèlú méjì lórí ọ̀rọ̀ Rotimi Akeredolu ṣe mọ́ dáadáa gómìnà ìpínlẹ̀ Ondo ni tẹ́ bá mọ̀ òun ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn ẹgbẹ́ òṣèlú méjì gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn ẹ wò ẹni orí yọ ó dilé ni o báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gbogbo ẹ̀ lẹ́làǹfààní láti gbọ́ láàárọ̀ òní kò jẹ́ tuntun mọ́ wípé ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti fa àwọn èèyàn kan kalẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Kàdósò gẹ́gẹ́ bí ẹni tó ṣe kó rọ́pò ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀‐èdè Nàìjíríà àná ni wọ́n fi ọ̀rọ̀ náà léde wípé ẹnìkan torúkọ rẹ̀ ń jẹ́ dókítà Ọláyẹmí Michael Kàdósò ni wọ́n ti fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe kó gba ipò náà àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ó ti pọ̀ bíbà láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ ó dùn gbọ́ létí ó pọ̀ lọ́wọ́
gbọ́ o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan torí pé màá máa yànnàná ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan láàárọ̀ òní lágbo eré ìdárayá. Àwọn kókó oríṣiríṣi náà ni wọ́n jẹyọ lágbo ti àwọn eré ìdárayá o gẹ́gẹ́ bí mo ti ṣèlérí ṣáájú fún yín wípé màá máa mú wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan lágbo ti eré ìdárayá náà. Ǹjẹ́ jẹ́ wà wípé Tóbi Amúsàn eléré sísá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mà ti já wálẹ̀ ó mà ṣe o láti pò kíní láti ipò kan sí ipò kan ló já wálẹ̀ sí. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló ṣokùnfà bó ṣe já wálẹ̀ yìí, gbogbo ẹ̀ ni màá láǹfààní láti yànnàná fún yín látòrí pápá BGI TV. Joshua Abẹ̀ṣẹ́kù-bí-òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣeéṣe o kó tún padà sí pápá ìjà nínú ọdún tá a wà yìí látàrí pé wọ́n ti ń to àwọn ìwé kan pọ̀ wípé Anthony Joshua ó ṣeéṣe kó bá ẹnìkan jà tó jẹ́ ọ̀kan gbòógì tí ó jẹ́ Abẹ̀ṣẹ́kù-bí-òjò lágbo ti àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn. Eléyìí ni wọ́n fi tó wa létí bí Joshua ó ṣeéṣe kó bá ẹnì yìí jà. Ta ni mò ń pèrè ẹ̀ gan, màá láǹfààní láti mú wá fún yín látòrí pápá BGI TV. Orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn agbábọ́ọ̀lù obìnrin Super Falcons wọ́n ti ń gbáradì fún ìdíje AFCON tó fẹ́ wáyé lọ́dún tó ń bọ̀ Morocco 2024. Àwọn wo ni wọ́n máa láǹfààní láti kojú àti pé orílẹ̀-èdè wo ni wọ́n fẹ́ kojú ní ìpele àkọ́kọ́ ìdíje kò mẹ́sẹ̀ yọ fún AFCON ti ọdún tó ń bọ̀. Gbogbo náà lè máa láǹfààní láti máa gbọ́ láàárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀ lábala láti orí pápá BGI TV. Àtẹ́tà ó sọ̀rọ̀, ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn tí wọ́n ń kẹ́gàn wọn. Bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ sí pé mo sọ pé wọ́n ṣe ìdájọ́ ẹni tó fipá kó ẹnìkan lẹ́nu, wọ́n ṣe ìdájọ́ ẹ̀ lánàá, wọ́n dẹ̀ ti gbé ìdájọ́ kalẹ̀ báyìí. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lórí ìdájọ́ tí ó jáde lánàá, ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Ẹ jẹ́ kí n dátọ́ mi kí n lọ sókè lọ́hùn tí n bá wá dé kí wá bọ́ sí agbo ti eré ìdárayá torí ibẹ̀ láti kọ́kọ́ mú wá fún yín lóní wẹ́rẹ́wẹ́rẹ́ lóní wàrà ṣìṣà ká tó wá bọ́ sí agbo ti ìròyìn tí ó ń ti ojoojúmọ́ ilẹ̀ wa jáde láàárọ̀ òní. Lẹ́ẹ̀kan sí àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápá bẹ̀. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa wò lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀ fún yín. Mo ń bọ̀, mi ò tí dé, ẹ jẹ́ kí n dátọ́ mi ká wá bọ́ sójú ẹ̀ lórí pẹrẹwu. Ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ aláyọ̀. Abala tá a wá kọlù báyìí òun ni abala láti orí pápá BGI TV. Ẹ ti mọ̀ wípé àlóhun méjì tá à ń ṣe lápá bí ìròyìn eré ìdárayá la máa mú wá sí etí gbọ̀nyín àti máa gbé yín túràbàyè ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mánọ́mà kétí yín má bàa dí sí àwọn ìròyìn tó ń jẹyọ lágbo ti eré ìdárayá. Ẹ ti mọ̀ bá ti máa ń ṣe níbí báyìí wípé ilé láti máa ń kẹ̀ṣọ́ ròde láti máa fún yín nípa ti àwọn ìròyìn eré ìdárayá. Ọdún ni mí kì í ṣàmọ̀ fún lóko, ẹ ti mọ̀ mí bí ẹni mowó Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, fẹ́lẹ́ sports làwọn kan pè mí. Ẹ jẹ́ kí n má dá yín lágara ọ̀rọ̀ kí n bọ́ sójú ẹ̀ gangan láàárọ̀ òní torí pé àwọn ìròyìn yẹn tó jẹ́ ti ìròyìn eré ìdárayá wọ́n pọ̀ nílẹ̀ bìbà láàárọ̀ òní. Adé gbọ́dọ̀ mẹ́nu bà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan fún yín ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ilé kí n kẹ́ṣọ́ ròde nípa ti àwọn ìròyìn tó tan mọ́ ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè yìí Super Falcons. Wọ́n mà ti ṣe èyí kótó lánàá nígbà tí wọ́n sọ ọ́ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa kojú orílẹ̀-èdè Sao Tome and Principe. Ṣe rántí ohun tí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tí wọ́n fojú orílẹ̀-èdè Sao Tome and Principe tí wọ́n fojú wọn rí, ọ̀pọ̀ tí wá súnkan àwọn obìnrin wa báyìí àti obìnrin tí wọ́n náà kọ́ wá kojú ara wọn níbi ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ yọ fún ife ẹ̀yẹ
tí yóò máa wáyé ìyẹn WAFCON ti àwọn obìnrin ẹ̀mọ̀pá ní AFCON ti àwọn ọkùnrin ṣùgbọ́n ní báyìí WAFCON ti àwọn obìnrin tí yóò máa wáyé lọ́dún tó ń bọ̀ lórílẹ̀‐èdè Morocco. Ìpele àkọ́kọ́ ìdíje kòmẹ́sẹ̀ yẹn ló ti wá bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ léde ní gbogbo ẹ̀ wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù tó fi mọ́ balógun lórí pápá ìyẹn Onome Ebi, Olúwatósìn Demi-in, Michel Alozie, Rafiat Umura àti Rasheedat Ajibade tó fi mọ́ ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ Barcelona ìyẹn Azizat Oshola ni wọ́n ti wà lára àwọn agbábọ́ọ̀lù mẹ́rìnlélógún tí wọ́n ti fìwé pè báyìí sí ibùdó ìgbáradì fún ti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons láti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Sao Tome and Principe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ló máa láǹfààní láti máa wáyé ní pápá ìṣeré Mobọ́lájí Johnson Arena lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wáyé nígbà tí ìpele ìkejì abala ìkejì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa wáyé nígbà tí ó bá di àsìkò tí wọ́n bá fi léde fún wa. Ẹ má gbàgbé ìpele ìdíje kòmẹ́sẹ̀yọ̀ yìí la máa wáyé láàrin ọjọ́ 17 oṣù kọkànlá wọ ọjọ́ 5 oṣù kejìlá ọdún tí a wáyé. Orílẹ̀-èdè Morocco ni à ń gbáradì fún láti lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọdún tó ń bọ̀ ló máa wáyé. Ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápabẹ̀. Ẹ jẹ́ kí n tútù bẹ̀ kí n gba ibòmí lọ. Ibo ni mo wá yọrí sí báyìí? Mo gbéra ó di ọ̀dọ̀ Tóbi Amúsàn. Kí ló ṣẹlẹ̀ sí Tóbi Amúsàn? Ẹ rántí wípé oríṣiríṣi awuyewuye ni wọ́n fi kọ́ arábìnrin yìí lọ́rùn tí wọ́n tẹ̀sọ̀ wípé kò ní láǹfààní láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa níbi ìdíje eré sísá ní ìlú Budapest ní orílẹ̀-èdè Hungary. Ṣùgbọ́n lásìkò yìí nígbà tí ìdíje náà yóò fi bẹ̀rẹ̀ ó ya àwọn èèyàn lẹ́nu bó tilẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kó ṣe ó ṣe o ṣùgbọ́n ìpele àṣekágbá ló ti fi ìdí rẹmi. ní báyìí wọ́n wá gbé ìgbéléwọ̀n kan jáde lágbo ti àwọn eléré sísá agbo ti àwọn obìnrin. Nígbà tó máa gbé jáde lánàá Tóbi Amúsàn ó mà ti já wálẹ̀ ó fi ipò 8 ló fi já wálẹ̀ ó já láti ipò 25 sí ipò 23 from 25 to 33rd òun ló fi já wálẹ̀ níbi ìgbéléwọ̀n ti àwọn eléré sísá ti agbo àwọn obìnrin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde. Eléyìí ló jáde ṣáájú ìdíje eré sísá kan tí yóò máa wáyé ní ìlú Oregon lórílẹ̀‐èdè USA. Wọ́n sọ eléyìí di mímọ̀ wípé eléyìí kò dùn mọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kò dùn mọ́ wọn nínú lápá kan látàrí bí wọ́n ṣe rò pé Tóbi Amúsàn á lè láǹfààní láti gòkè àgbà pẹ̀lú bó ṣe fi ọkàn akíkanjú lọ kópa níbi ìdíje eré sísá náà. Ṣùgbọ́n àtìgbà ni ó bà ní kò bàjẹ́ ni wọ́n ṣe gbà bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fura sí pé ó dàbí pé bó ṣe fi ìdí rẹmi nípele àṣekágbá ìyẹn final ní ìlú Budapest lóṣù tó kọjá lórílẹ̀‐èdè Hungary ló jẹ́ kí irúfẹ́ nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí Tóbi Amúsàn. Tóbi Amúsàn ò ti sọ̀rọ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n tó bá ṣe ń sọ̀rọ̀ màá fi tó yín létí. Ẹ jẹ́ kí n kúrò lápá bẹ́ẹ̀ ó tún dé agbo ti àwọn ẹ̀ṣẹ́ kíkàn. Mo sọ fún yín ṣáájú pé Anthony Joshua ó ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń bá to ìwé kan pọ̀ láti rí i pé ó bá agbẹ̀ṣẹ́kù bí òjò kan jà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Daniel Dubois òun lórúkọ abẹ̀ṣẹ́kù bí òjò tí ó ṣeé ṣe kí Anthony Joshua kó bájà gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ aṣojú àti agbẹnusọ fún abẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Frank Warren bó ṣe fi ọ̀rọ̀ náà léde wípé ó ṣeé ṣe o kí Anthony Joshua kó tó padà sí pápá ìjà nínú ọdún tá a wà yìí kó tó tẹnubọ epo. Ta ló wá fẹ́ bájà báyìí wọn ló ṣeé ṣe kó lọ bá ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Daniel Dubois kó lọ bájà gẹ́gẹ́ bí ẹni tó kàn fún Anthony Joshua láti bájà nínú ọdún yìí. Ẹ má gbàgbé pé Anthony Joshua ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ní àṣeyọrí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọdún tá a wà yìí lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tó gbo ewúro sójú ẹnìkan. Bákan náà nínú ọdún yìí náà ni ó ló tún ṣe bẹ́ẹ̀ ló pàdánù sọ́wọ́ Oliseda Usyk níbi tí àwọn méjèèjì ti jọ wọ ìyájà nínú ọdún yìí. Ẹ wò ní báyìí wọ́n ti sọ di mímọ̀ wípé Anthony Joshua ó ṣeé ṣe kó lọ ṣe kíni kó bá
ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Daniel Dubois kó bá jà nínú ọdún yìí kọ́dún yìí tó tẹnubẹ̀ po. Ẹ má gbàgbé pé ìwé kan náà ni wọ́n sì ń tó pọ̀ ní báyìí fún ìjà kan tó ṣeéṣe kó wáyé lọ́dún tó ń bọ̀ láàrin Anthony Joshua àti Deontay Wilder, ṣùgbọ́n yẹn wọn ti fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa. Tí wọ́n bá fìdí ẹ̀ múlẹ̀ ẹ mọ̀ pé àwa náà máa ṣe òfófó ẹ̀ fún yín, ṣùgbọ́n ètò wà lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn báyìí òun ni pé ó ṣeéṣe kí Anthony Joshua kó bá ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Daniel jà. Lápàbẹ̀ ẹ jẹ́ kí n tún tẹ̀sọ̀ wájú, ó di agbo lawn tennis. Djokovic ó tún ṣe bẹ́ẹ̀ ó tún fakọyọ níbi ìdíje bọ́ọ̀lù aláfi nǹkan gbá lórí kọ̀ǹkéré ìyẹn lawn tennis. Novak Djokovic ó ṣe bẹ́ẹ̀ ó ká gbogbo ẹ̀ nílẹ̀ lánàá nígbà tó perégedé ní ìpele ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final ti ìdíje Davis Cup èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Serbia. Àná ló ṣe bẹ́ẹ̀ ó ló na ẹnìkan tó wá láti orílẹ̀‐èdè Spain, Alejandro Davidovic òun lórúkọ ẹni tí Novak Djokovic tó fi àgbà hàn. Ó nà á báwo ló ṣe nà ó nà á pẹ̀lú 6-4 6-4 6-3 ló fi na ẹni yìí láti fi yé wípé mo jù ẹ lọ, èmi ní number 1 lórílẹ̀‐èdè àgbáyé. Àgbà ni mo jẹ́ ibi tá a bá sì pè lórí a kò gbọ́dọ̀ fi tẹ́lẹ̀ ló fi hàn arákùnrin yìí lánàá nígbà tí àwọn méjèèjì wọn kojú ara wọn níbi ìdíje Davis Cup ní ìpele quarter final. Àti mọ̀ ẹni tó fẹ́ bá jà báyò, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí kí ẹni tó ṣe bẹ́ẹ̀ kó tó tẹnubọ epo wọ́n máa fún wa ní èsì ẹni tí Novak Djokovic yóò máa bájà níbi ìdíje Davis Cup. Ẹ má gbàgbé pé ó gba Grand Slam title kan lánàá tó ní oṣù tó kọjá ẹnùmí àgò tó jẹ́ 24 Grand Slam title òun ló gbà lọ́sẹ̀ tó kọjá níbi ìdíje US Open. Ó ti wá ń tẹ̀síwájú báyò, Ọlọ́run jẹ́ kó ṣe àṣeyọrí ní ìtútúra wọlé yìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti orí pápá BGI TV náà la wàyé níbi tá a ti ń gbé yín ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mánọ́mà. Ó yá lóní pápápá lóní wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú ó di ilẹ̀ òkèrè láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí Arsenal lọ́wọ́lọ́wọ́ yìí? Akọ́nimọ̀ọ́gbà wọn Mikel Arteta ó ti tẹnumọ́ ọ̀rọ̀ pé ẹ wò ó báwọn ṣe padà sínú ìdíje UEFA Champions League yìí kò lè ṣe ìpalára fún wọn láti má kópa dáadáa níbi ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìyẹn EPL. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn tó fi mọ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀ọ́gbà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn Arsene Wenger ó sọ di mímọ̀ wípé ó ṣeéṣe kí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal má lè figagbága tó pẹ̀lú ikọ̀ Manchester City nínú ìdíje EPL torí wọ́n ti lọ ń kópa nínú ìdíje UEFA Champions League. Ọ̀rọ̀ yìí ní Mikel Arteta tó gbọ́ tó ta sí etí ẹ̀ tó fi sọ pé rárá bàbá ẹ tú dànù, ìyẹn ò dífá pé ta bá kópa nínú ìdíje UEFA Champions League à ní lè ṣe dáadáa nínú ìdíje líìgì EPL. Torí náà ni Mikel Arteta ló fi wá jáde ló fi sọ̀rọ̀ sí gbogbo ìgboro ayé wípé ẹ̀yin agbábọ́ọ̀lù mi ò ṣe ti gbáradì, wọ́n ti sọ pé à ní lè ṣe dáadáa ṣùgbọ́n ẹ dojú ti àwọn ọ̀tá. Ó sì sọ ọ̀rọ̀ ìdánilójú yìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó máa wáyé lópin ọ̀sẹ̀ yìí nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan nínú ìdíje líìgì EPL. Ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápá bẹ̀yẹn. Bákan náà ìròyìn kan ló tún sọ ọ́ di mímọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United òun náà ti sọ̀rọ̀, ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ènìyàn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lù àwọn wípé ẹ wò ó lásìkò yìí àwọn náà ò lè ṣe dáadáa. Ẹ má gbà wípé nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal náà kó bẹ̀rẹ̀ ìyà fún ikọ̀ Manchester United ní Emirates Stadium. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa bu ẹnu àtẹ́ lù wọ́n wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ẹ lè ṣe dáadáa mọ́, wọ́n ti fi ẹ̀yìn lélẹ̀. Torí ìdí náà ẹ wò ó àti ṣe dáadáa yín nínú ìdíje líìgì EPL kò sátìn mọ́, kò jẹ́ ojúlówó mọ́. Eléyìí ló mú kí Erik ten Hag wá sọ̀rọ̀ síta wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a máa ṣe dáadáa, a máa dójú ti gbogbo àwọn ẹlẹ́gàn láti rí i pé a fìdí rẹmi níbi ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ẹ jẹ́ kí n máa fi léyìí kí máa fi ká ìdí ẹ̀ nílẹ̀ kẹ́ bá mọ̀ tẹ́ bá mọ̀ ẹ jẹ́ wá gbọ́ lásìkò yìí wípé wọ́n ti ṣe ìyíkótó ìdíje àgbáyé
FIFA Under-17 ti ọdún 2023 o wọ́n ṣe o. ẹ jẹ́ kí n fi máa tún yín létí wípé àwọn orílẹ̀-èdè tí wọ́n lọ ṣojú wa lórílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ Senegal ni yóò máa kojú orílẹ̀-èdè Argentina, Poland, Japan ní group D o níbi ti ìdíje FIFA 2023 Under-17 World Cup tí yóò máa wáyé lórílẹ̀-èdè Indonesia láti oṣù kọkànlá wọ ọdún kejìlá oṣù kejìlá ẹnu mi àgbo ọdún tí a wà yìí gangan ni o. àná ni wọ́n ṣe èyí kó tó yẹn ní ìlú Zurich lórílẹ̀-èdè Switzerland ni wọ́n ti ṣe o. ẹ má gbàgbé orílẹ̀-èdè olùgbàlejò Indonesia ni wọ́n ti kó pọ̀ sínú ìsọ̀rí A ìyẹn group A pẹ̀lú orílẹ̀-èdè tó wá láti ilẹ̀ adúláwọ̀ náà Morocco, Panama àti Ecuador. Mali ni wọ́n máa kojú àwọn orílẹ̀-èdè bíi Spain, Canada àti orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè àgbáyé tí orúkọ wọn jẹ́ Uzbekistan lórúkọ wọn wọ́n máa wà ní ìsọ̀rí group B bó ṣe máa rí nìyẹn o. Burkina Faso àwọn wà ní group in tí wọ́n máa figagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù France, USA, Korea níbẹ̀. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ o. ẹ jẹ́ ká máa wò ó bí àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ bí wọ́n ṣe máa fakọyọ lápá tibẹ̀ yẹn lórí wọ́rọ́wọ́rọ́ lórí wọ́rọ̀ ṣá. ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa fi ṣe lọ láàárọ̀ òní kí n tó máa lọ. ẹ má gbàgbé pé Luis Rubilas ẹni tí ń ṣe ààrẹ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain ẹ mọ̀ wípé àná ni wọ́n lọ ṣe ìdájọ́ rẹ̀ tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́. wọ́n ti ṣe ìdájọ́ yẹn o. ó wá fún ní ìdájọ́ wípé ó gbọ́dọ̀ jìnnà ìwọ̀n bàtà ẹsẹ̀ 200 meters kó fi jìnnà sí arábìnrin tí ọ̀rọ̀ yìí kàn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jenny Amoso. wọ́n ní ìdájọ́ àkọ́kọ́ nìyẹn ń pé ó gbọ́dọ̀ jìnnà sí arábìnrin yìí dáadáa nígbà tí ìwádìí á sì máa lọ lọ́wọ́lọ́wọ́. ẹ wò ó adájọ́ tí wàá béèrè fún mi ìmọ̀kan adájọ́ tó fẹ́ fi fọ́rọ̀ yẹn ṣe o. ó náà wò rí mo rí bí kò rí ẹ jẹ́ ká gbà pé kò rí lóòótọ́ bóyá òun náà fẹ́ ṣe kí ni ó fẹ́ fún ojú ẹ̀ ó fẹ́ fún lóúnjẹ. ó ní kí àwọn oníròyìn kí wọ́n lọ bá wọn wá fọ́nrán yẹn gangan kí wọ́n lọ bá wọn wá òun fẹ́ jókòó tì dáadáa òun fẹ́ analyze ẹ̀ báwo ló ṣe fẹnu kora wọn báwo ló ṣe jẹ́. ẹ wò ó gbogbo eléyìí ni adájọ́ ṣe nílé ẹjọ́ lánàá. ṣe èyí náà rí gbogbo eléyìí ni adájọ́ fẹ́ wò. ṣé a máa sọ wípé níbi tí ẹ̀rọ ayélujára ṣe bẹ́ẹ̀ tó gbáyé kan yìí dé adájọ́ sọ pé òun ò tí ì rí irú fọ́nrán yìí àbí àwòrán yìí. ẹ wò ó oyè ti adájọ́ tó ń sọ tiẹ̀ níyàn ṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o. àjọṣe wa ò ní bàjẹ́ níbi láòrì mọ́ lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ̀yẹn lágbo ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn eré ìdárayá lórí abala ètò látòrí pápá BGI TV. ẹ ṣé o adúpẹ́ pé òkun. ẹ má gbàgbé pé ètò ojúmọ́ aláyọ̀ ó tún tẹ̀síwájú níbi tá a ti máa fún yín láwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan. àwọn olóyìnbó wa máa sọ wípé back to back bumper to bumper máa ṣe tán mo ti ṣe tán láti máa ṣe kíni láti máa gbé yín débẹ̀ tàbá sọ̀rọ̀ nípa ti àwọn ìròyìn tó ń ti ojoojúmọ́ ilẹ̀ wa jáde. lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀. ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá ti múlẹ̀. àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ ó dọ́jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. ẹ má ṣeré ìdárayá lóòrèkóòrè o. wọn ò ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yìí o. tí wọ́n bá wá lọ wò ó fún àǹfààní tiyín àti tèmi ló máa jẹ́ o. ẹ nígbà penalty wọ tróyò is a goal wọ́n ti collect ló ń jẹ́ bẹ́ẹ̀. ire kàbìtì ojúmọ́ aláyọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyé Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí
ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ lálẹ́ yóò. káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì ọ̀hún ará ìlú tàmú ọ̀rọ̀ àlàáfíà lókùnkúndùn BGI TV ni mò ń pè bẹ́ẹ̀ a ti ṣetán láti máa fún yín láwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní nípa ti àwọn ìròyìn tó ti ojoojúmọ́ inú ìwé ìròyìn ilẹ̀ wa jáde. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápá bẹ́ẹ̀. ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tí a bá múlẹ̀ fún yín àti wípé àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ̀ta níta kan mẹ́ranko mi ò tó tà ẹ wo ọdún ni mí kì í ṣàmì fọlọ́kan gẹ́gẹ́ bí mo ti ṣe dárúkọ mi ṣáájú àtó lọ fún ìròyìn eré ìdárayá àtiwádé látòrí pápá báyìí o ohun tó kàn ní láti máa gbé yín débẹ̀ nípa ti ìròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ mi àwọn kan pè mí ní fẹlẹ́ láyé mo dáhùn àwọn kan pè mí ní fẹlẹ́ mo dáhùn lóhùn mú ní ìtẹ̀ní bàbá ń bẹ̀ ẹ pè mí màá dáyín lò torí pé omi ẹ̀kọ́ náà ní í ṣe. ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín gẹ́gẹ́ bí a ti ṣàlàyé rẹ̀ tá ti fún yín ní kókó àwọn inú ìròyìn yẹn ká tó lọ fún ti ìròyìn eré ìdárayá lágbo ti láti orí pápá BGI TV àti wá ṣe bẹ́ẹ̀ àti pòpọ̀ ó ti jìnnà báyìí o ohun tó kàn ní pé ká máa mú wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan báyìí mo sọ fún yín ṣáájú ní àkọ́kọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gba ẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ wípé láti ìsìn lọ àwọn ti ṣe àṣekágbá àwọn ìwé ìrìnnà tí a mọ̀ sí passport ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìpèsè ìwé ìrìnnà tó tó ẹgbẹ̀rún 24 lójúmọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ni wọ́n sọ lórúkọ iléeṣẹ́ tó ń rí sí ìwé ìrìnnà passport lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Immigration Service òun ni wọ́n sọ eléyìí di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó òun ló fi ọ̀rọ̀ yìí léde lánàá láti ìlú Àbújá nígbà tó gba àlejò àwọn àjọ ìṣọ̀kan United Nations tí wọ́n gbógun ti ìwà àṣìlò oògùn àti ìwà ọ̀daràn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ìlú Àbújá lánàá níbẹ̀ ló ti sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ìròyìn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ajíbọ́lá Àfọ̀njá ló sọ di mímọ̀ pé alákòóso ní pé kóun sọ fún gbogbo àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn ti wẹ̀yọ́ kankan nípa ti àwọn ìwé ìrìnnà tí wọ́n pọ̀ ní iye dáadáa ṣùgbọ́n ní báyìí àwọn lè fọwọ́ ẹ̀ sọ̀yà gbangba wálẹ̀ wípé àwọn yóò máa ṣe ìpèsè ìwé ìrìnnà international passport ti orílẹ̀‐èdè Nàìjíríà 24 lójoojúmọ́ báyìí ó sọ di mímọ̀ láti fi sọ ọ̀rọ̀ yìí ní ìlànà pẹ̀lú èròǹgbà ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti wípé kò ní sí àyè fún màgòmágó mọ́ nípa ti ayédèrú international passport àwọn ìwé ìrìnnà ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n tírélà ò lè kó ọ̀rẹ́ rẹ̀ tán ẹ jẹ́ ká mẹ́nu kúrò níbẹ̀. Ó tún di agbo ti ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń pariwo látàrí kíni látàrí bí àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe gbé owó lé owó ilé ìwé fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ èyí tí yóò máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ eléyìí ló jẹ́ kí àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn Academic Staff Union of University ASUU tó fi mọ́ òbí akẹ́kọ̀ọ́
alágbàtọ́ gbogbo wọn báyìí ni wọ́n péjọpọ̀ ni wọ́n wá kùn lé ìwọ́de sí àwọn tí ọ̀nà náà kàn láti fi tó wọn létí wípé ẹ wò ẹ ti fẹ́ ṣe wa légun ẹ̀yìn nípa ti bẹ́ẹ̀ ṣe gbé owó lé owó iléèwé àwọn ọmọ wa yìí. bẹ́ẹ̀ kan náà ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ kò ká má fi ẹnu wa sọ nǹkan míì kò lọ bó ṣe yẹ kó lọ. tá bá sọ̀rọ̀ nípa ti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí kò jẹ́ kó jẹ́ àsìkò yìí lè máa gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. gbogbo eléyìí ni wọ́n fi ṣe àfihàn èròǹgbà wọn níbi ìwọ́de tí wọ́n gùn lé lánàá. bákan náà ni ẹgbẹ́ ASUU pẹ̀lú ẹgbẹ́ àwọn òbí tó fi mọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ìkìlọ̀ náà fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní pé ẹ wò ó pẹ̀lú bí ẹ ṣe ṣe àfikún owó iléèwé ẹ̀kọ́ yìí ó ṣe ṣe kí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n drop out kí wọ́n fi iléèwé lẹ̀ láìpẹ́ ọjọ́ wọn. gbogbo àwọn kan wọ̀nyí ni wọ́n fi kọminú lánàá wípé eléyìí ó lè ṣe ìpalára fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tí a bá ń bá báyìí lọ nípa gbígbé owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápá bẹ̀yẹn lágbo ti ètò ẹ̀kọ́. ó wá di agbo ti orílẹ̀-èdè Nàìjíríà kankan tá bá sọ̀rọ̀ nípa ti ohun àlùmọ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àlùmọ́nì lórílẹ̀-èdè Nàìjíríà, the Minister of Solid Minerals Development Délé Aláké ló ti fi ọ̀rọ̀ léde o lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè Nàìjíríà láti rí pé ìlọsíwájú ó dé bá ohun àlùmọ́nì orílẹ̀-èdè Nàìjíríà. Aláké ló fi ọ̀rọ̀ ìdánilójú yìí léde lánàá nígbà tí gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Zamfara tí ó ṣe àbẹ̀wò sí ní ìlú Àbújá lánàá. níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó iléeṣẹ́ tèmi lórúkọ ìjọba àpapọ̀ ló ti ń ṣiṣẹ́ takuntakun láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àwọn gómìnà tí wọ́n wà ní ìpínlẹ̀ wọ̀nyí láti rí pé ìdàgbàsókè ó dé bá orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àmúlò àwọn àlùmọ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. ó sọ pàápàá jùlọ wípé orílẹ̀-èdè Nasarawa ó jẹ́ orílẹ̀-èdè kan gbòógì tí ìdàgbàsókè gbọ́dọ̀ dé bá ní tí a bá ń sọ̀rọ̀ nípa ti ohun àlùmọ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn sì ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ń pa gbogbo ẹ̀pọ̀ àwọn tí ń to gbogbo ẹ̀pọ̀ kí gbogbo ẹ̀ lè jọra wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi tó ẹni tó ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Nasarawa gómìnà Abdullahi Sule. eléyìí ló fi sọ di mímọ̀ wípé àwọn tí ń ṣe gbogbo ìgbìyànjú láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé nípa ti ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. bákan náà ló sọ di mímọ̀ pé ẹ máa kú ojú lọ́nà torí pé àní máa wo epo petro gẹ́gẹ́ bí ohun tó lè là wá lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ bí kò ṣe ohun àlùmọ́nì tí a ní lórílẹ̀‐èdè yìí. èyí ló fi ká ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ lánàá níbi ìpàdé náà. ẹ jẹ́ kí n tẹ̀ sọ wájú kí n tún wá sọ fún yín. ẹ wò ó ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kan ó ti ṣe bẹ́ẹ̀ àwọn kan wọn gbà àwọn kan gbà. ọ̀rọ̀ wo ni mò ń pè díẹ̀ ẹ rántí pé láìpẹ́ yìí ní ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn ètò ìdìbò sí ipò aláṣẹ ìyẹn tribunal ni wọ́n ṣe ìdájọ́ kan èyí tó lọ sí àǹfààní ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n da ẹjọ́ àwọn ẹgbẹ́ òṣèlú méjì tó kù nígbà tí wọ́n da ẹjọ́ wọn nù pé kò nẹ́sẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n náà wọ́n gbà ní o àwọn ò tí gàdílẹ̀ dáadáa ló mú wọn sọ wípé àwọn fẹ́ kọrí lọ sí ilé ẹjọ́ gíga tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀rọ̀ tó wá jẹyọ lápá bẹ̀yẹ ni pé ẹni tí ń ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà adájọ́ Olúkáyọ̀dé Àríwọ̀lá ni yóò máa ṣe ló ṣeéṣe kó máa ṣe ìdájọ́ yìí tí àwọn aráabí yìí ń gbé bọ̀ sí ilé ẹjọ́ gíga Supreme Court ti orílẹ̀‐èdè Nàìjíríà. ó ti wá gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n o ó ní òun yóò máa ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ọ̀rọ̀ ìdájọ́ yẹn wípé igi kan ò lè dágbó ṣe. ó náà yóò gbé àwọn ìgbìmọ̀ yìí kalẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ awuyewuye tó fẹ́ jẹyọ àti tó ti jẹyọ lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tribunal tó ti wáyé ní
ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n wọ́n sọ di mímọ̀ pé ọjọ́rú ọ̀sẹ̀ tó ń bọ̀ ní gbogbo ẹ̀ ni ó máa ká díẹ̀ nílẹ̀ nípa ti àwọn ìgbìmọ̀ yìí. Bákan náà tẹ́ bá gbàgbé wípé ọjọ́rú oṣù kẹsàn-án ọjọ́ kẹfà ọdún tá a wáyé ní ilé ẹjọ́ ti ilé ẹjọ́ tribunal ló ṣe ìdájọ́ yẹn, ṣùgbọ́n nígbà tí kò tẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú Labour àti ẹgbẹ́ òṣèlú PDP lọ́rùn ni wọ́n fi fún wọn ní àǹfààní pé wọ́n ní ọjọ́ 14 láti tètè gbé ìgbésẹ̀ lọ sí ilé ẹjọ́ gíga tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni pé ọjọ́ 14 yìí ni yóò máa tẹnubọ epo láìpẹ́, ṣùgbọ́n gbogbo àwọn ẹgbẹ́ yìí tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ti ń ṣe kíni, wọ́n ti ń sáré léńjeléńje láti rí pé àwọn rí pé ẹjọ́ yìí ó dé ilé ẹjọ́ gíga. Káyọ̀dé Àríwọ̀lá adájọ́ àgbà ó ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan, ó pẹ́ jù ìgbìmọ̀ yẹn máa wà nílẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wáyé lórí ẹjọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party tí wọ́n ń gbé bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, ẹ jẹ́ kí n tún máa ṣe bẹ́ẹ̀ kí n tún máa fún yín ní ìròyìn kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo. Kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo? Mo sọ fún yín pé àwọn ẹgbẹ́ òṣèlú méjì mìíràn ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀, ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú PDP, àwọn méjèèjì ni wọ́n ti ń fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lórí tani, lórí ètò ìlera. Olúwarótìmí Akérédolú wọ́n ti ń sọ di mímọ̀ o. Ẹ má gbàgbé pé gómìnà Olúwarótìmí Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo ló ṣẹ̀ darí dé sórílẹ̀-èdè Nàìjíríà, kò wá darí lọ sí ìpínlẹ̀ tiẹ̀ gangan, ó darí lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Ilé rẹ̀ kan tó wà níbẹ̀ ló ti dé sí. Eléyìí ló ti wá fi ọ̀rọ̀ kan ló ti ń fa ọ̀rọ̀ awuyewuye láàrin ẹgbẹ́ òṣèlú méjì, nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ̀kò ọ̀rọ̀ sí wípé ó ṣe ṣe bẹ́ẹ̀, ó ṣe ń ṣe báyìí, kò yẹ kó jẹ́ pé ìlú Ìbàdàn ni wàá lọ dé sí lẹ́yìn tó lọ fún ìsinmi ètò ìlera rẹ. Ṣé wàá sọ wípé orí ìpínlẹ̀ tiẹ̀ kò ṣe dáadáa fún ọ tó ni kó o tó fi ìbẹ́lẹ̀? Bákan náà ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fi ń dá wọn lóhùn wípé ẹ wò ó, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò sí ọ̀rọ̀ ń bẹ̀, ohun tó bá wọn kálukú ló lè fi ara rẹ̀ ṣe, òun ló dé síbẹ̀, òun ló wà ní ipò lọ́wọ́ yìí, ohun tó bá sì wù ú ló ṣe lásìkò yìí. Kì í ṣe pé kò wù kó má lọ sí ìpínlẹ̀ rẹ̀, ṣùgbọ́n kò tí yá ni, tí ó bá yá á lọ sí ìpínlẹ̀ rẹ̀ lẹ́yìn tó darí dé sórílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú APC fi ń dá ẹgbẹ́ òṣèlú PDP lóhùn. Àtẹ̀jáde tí PDP náà ó ń jáde nínú ìròyìn tó ń ti ojoojúmọ́ ilẹ̀ wa jáde láti fi máa sọ òkò ọ̀rọ̀ sí era wọn lórí ètò ìlera. Olúwarótìmí Akérédolú wípé bàbá yìí tó mo rántí wípé nínú ìròyìn yìí wọ́n sọ di mímọ̀ pé ètò ìlera bàbá yìí ṣó lè pẹ́ dáadáa. Eléyìí ni ó tún jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC sọ wípé ẹ má rokúru o gómìnà wa, ẹ má rokúru o gómìnà wa, torí pé kókó lára ọ̀tá rẹ̀ lé, kò sí ohun tó máa ṣe, ẹ̀mí ẹ̀ tó bẹ̀rẹ̀ ìṣèjọba gómìnà ní ìpínlẹ̀ Ondo ló máa parí ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ yìí tẹ́rí méjì bá ń jà, ẹ mọ̀ pé koríko bẹ̀ ló máa ń foríko àlèsọ́tán. Tàbá sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ara wọn. Bákan náà ní ìpínlẹ̀ Ondo, ẹni tí ń ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn Ayédátiwa, ó ti sọ di mímọ̀ wípé òun ò ní kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan ni wọ́n pè fún wípé kóun fi ipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ó ti wá sọ fún wọn wípé ohun tẹ́ bá fẹ́ ṣe òun ní ẹkẹ́ ṣe o, òun dé òun ò ní ṣe bẹ́ẹ̀, òun ò ní fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká kúrò ní ìpínlẹ̀ Ondo ká ṣe bẹ́ẹ̀ ká tún gba ìlú Àbújá lọ, níbi tí ọ̀rọ̀ awuyewuye kan ti ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tí ń ṣe gómìnà ìyẹn adarí àgbà fún ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà yẹn CBN Godwin Emefiele lẹ́yìn ọdún 9 àkọsílẹ̀ tún fi hàn pé òun ló jẹ́ adarí àgbà tó máa pẹ́ jù ní orí oyè yẹn. Ṣùgbọ́n ní báyìí wọ́n ti ṣe bẹ́ẹ̀, bàbá yìí ti ń bá ọ̀rọ̀ kan fà á tó dàbí ẹ̀sùn tí wọ́n fi kọ́ ọ lọ́rùn, ó ti ń bá wọn fà á ní pẹ̀lú àjọ DSS. Ṣùgbọ́n ní báyìí
bí wọ́n ṣe pa ọ̀rọ̀ bàbá náà tì sí ilé ọ̀dọ̀ àwọn DSS àti ilé ẹjọ́ títí dìgbà tó máa fi yanjú ọ̀rọ̀ rẹ̀. Wọ́n sọ wípé wọ́n ti yan ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ dókítà Ọláyẹmí Michael Cardoso gẹ́gẹ́ bí ẹni tí yóò máa rọ́pò rẹ̀. ọ̀rọ̀ yìí òun ló jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lánàá láti ọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo Àjúrì Ngalale. òun ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fa ẹnì yìí kalẹ̀ Cardoso gẹ́gẹ́ bí ẹni tí yóò máa tukọ̀ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ilé ìfowópamọ́ CBN ti orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n mórúkọ wọn jáde lánàá o, tó fi mọ́ àwọn gómìnà, àwọn ẹni tó ti jẹ́ igbákejì gómìnà rí lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn 4 ni wọ́n fi orúkọ wọn léde àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n jọjú pé ipò náà ó tọ́ sí àwọn. nígbà tó sì gbéyàwó wọ́n sì rí pé ẹni yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ dókítà Ọláyẹmí Cardoso òun ni ó jáwé olúborí gẹ́gẹ́ bí ìròyìn tí ṣe ń fi ìdí rẹ̀ múlẹ̀. oríire for the winner, ẹ kú rọ́jú, òun for the loser ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. láti bẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Anambra. ìròyìn kò dùn mọ́ mi nínú, ṣùgbọ́n iṣẹ́ tó mo gbà ló jẹ́ kí n mú wá sí etí ìgbọ̀nyín látàrí bí àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn bí wọ́n ṣe ṣekú pa akẹ́kọ̀ọ́ obìnrin kan onípele àkọ́kọ́ year 1 student ní ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe University tó wà ní ìpínlẹ̀ Anambra. ní akẹ́kọ̀ọ́ yìí, akẹ́kọ̀ọ́ obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Uche Jovita Chigozrim lórúkọ arábìnrin yìí tí wí ọta ìbọn tí ó bà níbi tí ó dúró sí, níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí tí wọ́n ti ń yìnbọn pàràpàràpàràpàràpàrà. wọ́n ní níbẹ̀ ni ọta ìbọn ti lọ bá obìnrin yìí tó ṣẹ̀ wọlé sí ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe University ní ọdún tí ó kọjá mọ́ ọdún yìí ló fi wà ní ìpele àkọ́kọ́. wọ́n ní àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí fún àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. wọ́n ní arábìnrin yìí Uche Jovita òun ló dúró sí ibì kan tí ó dàbí ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ìlera, ìyẹn Faculty of Health Science. wọ́n ní níbẹ̀ ni straight bullet ó ti bá tí ó sì ṣe bẹ́ẹ̀ bó ṣe gbé ẹ̀mí mì rèé ní ojú ẹsẹ̀. wọ́n ní ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló ti sọ di mímọ̀ wípé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti rí pé gbogbo àwọn kan wọ̀nyí ó dẹ́kun ní ìpínlẹ̀ náà. bákan náà làwọn akẹ́kọ̀ọ́ náà ń pariwo pé gbogbo eléyìí ni àwọn ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ṣáájú pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí wọ́n yọ àwọn lẹ́nu, ṣùgbọ́n ìkélé yìí tó wá ṣẹlẹ̀ báyìí ó dàbí pé wọ́n ní láti mú ọ̀rọ̀ àwọn lókùnkúndùn. wọ́n ní kódà òkú obìnrin yìí ó sì wà níbi tí wọ́n fi ewé ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi bù sí tí wọ́n sì ti rí ẹni gbé, ṣùgbọ́n nígbà tá a fi mú ìròyìn yìí wá sí etí ìgbọ̀nyín, ìròyìn sọ di mímọ̀ pé wọ́n ti ṣe ìrànlọ́wọ́ fún òkú rẹ̀ lọ síbi tí ó yẹ kí wọ́n gbé lọ. ẹ jẹ́ kí n tún máa mú eléyìí wá fún yín láti ìpínlẹ̀ Ondo. báyìí ni pásítọ̀ tó pera rẹ̀ ní wòlíì ṣe gbé kí ni ṣe pọnmi kún ìyàwó mi nínú. níbo lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀? ìpínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ o. wọ́n ní olùdásílẹ̀ ilé ìjọsìn kan Christ the Helper Foundation Ministry wòlíì ni wọ́n pè wọ́n lọ́pẹ̀ra wọn. wòlíì Olúwaṣeun Akínúbi ni ó ti ṣe bẹ́ẹ̀ pọnmi kún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ nínú. ìyẹn ó ṣe bẹ́ẹ̀ ó ṣe yùnkẹ́yùnkẹ́ náà wá sí ṣe kíni ó di oyún mọ́ lọ́wọ́. wọ́n ní ọ̀rẹ́ pásítọ̀ yìí Túbọ̀sún òun ni ó fún pásítọ̀ yìí, ẹ wá gbọ́ bí tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe lọ. òun ló fún pásítọ̀ yìí, ó fún wòlíì yìí ní sítì rúùmù rẹ̀ láti máa fi lò fún ilé ìjọsìn àti ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìtúsílẹ̀ fún àwọn ènìyàn láìmọ̀ wípé ó ń fi ọ̀bẹ ẹ̀yìn ó fi ń jẹ òun níṣu. ó ti ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. wọ́n ní nípasẹ̀ yìí ló fi ṣe bẹ́ẹ̀ ló fi ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ ni ó fi di oyún mọ́ lọ́wọ́. wọ́n ní lásìkò tí pásítọ̀ yìí tó ń dúró sí ilé òun tó ń ṣe ìjọsìn tó ń ṣe iṣẹ́ ìtúsílẹ̀, àṣé ó tún ṣe iṣẹ́ ìtúsílẹ̀ fún ìyàwó òun nípa pípọnmi kún ní ikùn. èyí ni ó jẹ́ kàyéfì ìròyìn tí ẹni tí ń ṣe ẹ̀gbọ́n Túbọ̀sún
ọ̀tún ọ̀rẹ́ wòlíì tó fún ìyàwó rẹ̀ lóyún ìyẹn Moses Akinoye ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn ní ilé bàbá wọn tó wà ní Mobolade Street ọ̀rẹ́ Òdìgbò ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ní báyìí Akínúbi ló ti ṣe kíni ló ti ní kò ní ilé kankan nígbà tí ọ̀rẹ́ rẹ̀ yìí tó gbà wọlé gẹ́gẹ́ bí wòlíì pé má ṣe iṣẹ́ wòlíì ẹ̀ lọ ń bí báyìí nígbà tí ó jẹ́ wípé ọ̀rẹ́ láàjọ máa jẹ́ láì mọ̀ wípé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa fi ọ̀bẹ yìn jẹ́ níṣu. Eléyìí ni ìròyìn fi sọ di mímọ̀ pé ó ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ìyàwó rẹ̀ bí oyún ṣe dèrè. ẹ wò ó ẹ máa láǹfààní láti máa àsìkò tó báyìí tá a bá lọ tá a bá bọ̀ máa gbé ẹni tá a jọ máa ṣe kíni tá a jọ máa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí máa gbé wọn wọlé a jọ máa láǹfààní láti máa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a ti àwọn ìròyìn tá a ti láǹfààní láti mẹ́nubà kí n tó tún wá lọ sókè náà ẹ jẹ́ kí n sọ fún yín pé gómìnà ìpínlẹ̀ Kano ó ti jáwé ìgbélé fún ẹnìkan tí ń ṣe alábòjútó rẹ̀ lórí ọ̀rọ̀ olùdámọ̀ràn látàrí pé lọ dá sí ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ìdúkòkò ikú mọ́ adájọ́ kan ní ìpínlẹ̀ náà. ẹ wo gbogbo àwọn kan wọ̀nyí láti máa fi láǹfààní láti máa sọ̀rọ̀ lé lórí pẹ̀lú àlejò mi tí mo máa láǹfààní láti gbé wọn wọlé láti wá máa pẹ̀kẹ́ lu gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí wò wá à ń bọ̀ jẹ́ ká dátọ́ mi ká wá ṣe bẹ́ẹ̀ ká fẹ́ lójú dáadáa. ṣé láti mọ́tò lọ́jọ́ yọ òòjọ́ lọ́rùn ràn lẹ́yìn tó mú mi náà kí n kó àmójúbá ètò kan tó ń bọ̀ lọ́nà lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tọ̀ kan tí ó máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn ibà pàtàkì táwọn eré onítàgé tó ń kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ni ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wò ó ìgbà tuntun bá báyìí níṣẹ́ bá lẹ gbọ́mi ọkọ̀ tó tó kọ̀ òun níṣẹ́ bá lẹ odò pátápátá. ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé yín wọnú agbámẹ̀tò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré. ẹ máa pàdé Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òpó ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 0703-822-6160 0703-822-6160 lágbo òṣèré ẹ má mí sí ẹ̀. Adé lorúkọ mi gbajúgbajà òṣèré orílẹ̀-èdè Nàìjíríà tẹ́tí-mọ̀ bí ẹni mo wó ẹ ti mọ̀ mí lánàá kó tó dé mi mo tún gbé tuntun. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Láyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. ẹ ti mọ̀ mo ti ṣèlérí fún yín ṣáájú pé màá láǹfààní láti gbé alálàyé mi wọlé níbi tá a jùjọ máa pẹ̀kẹ́lu àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan èyí tí mo ti láǹfààní láti mẹ́nubà fún yín láàárọ̀ òní. níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ jẹ́ kí n gbá ti agbo eré ìdárayá wọlé. ẹ káàbọ̀ sórí ètò ẹ gbọ́ bí mo ti ṣe ń kà á ẹ gbọ́ bí mo ti ṣe ń fi tó àwọn ará létí nípa ti ìròyìn tó ń jẹyọ lójoojúmọ́ ilé wa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti agbo eré ìdárayá. Tóbi Amúsàn ó já wálẹ̀ lórí tábìlì ìgbéléwọ̀n tí wọ́n ṣẹ̀ gbé jáde. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Kí lójú wòye yín? Ṣé ọ̀nà tó dáa ni wọ́n fi gbà yọ sí Tóbi Amúsàn pẹ̀lú bó ṣe já wálẹ̀? ẹ ṣeun olóòtú. ǹjẹ́ mo kí gbogbo ara lé lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò yí padà Ọlálékan Ìgè ni. Gẹ́gẹ́ bí olóòtú mi ṣe pẹ̀lú ìbéèrè tí wọ́n béèrè a rí wípé ọ̀rọ̀ n tó fa ìjáwálẹ̀ Tóbi Amúsàn a lè sọ wípé nǹkan tó kàn déédéé ṣẹlẹ̀ ni torí pé àwọn àgbàbọ̀ wọ́n sọ pé amúkùn ẹrù ẹ̀ wọ́ ó ní òkèlè ń wò olókèlè ń wò ẹ̀ wò sálẹ̀ gbogbo àwọn ìdojúkọ tárábìnrin ti dojúkọ àti pé àwọn tí wọ́n ń ṣe ètò eré ìdíje léyìí tó jẹ́ wípé ó kópa níbẹ̀ gbogbo àwọn ìdààmú tí wọ́n ti fi ọmọbìnrin ọ̀hún sí ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí lákòókò gbà náà ó kún tó fa ìrẹ̀wẹ̀sì fún a sì rí wípé àkókò tó fi padà lọ sáré yẹn a rí pé gbogbo àwọn exercise tó yẹ kó ṣe kò ní oore ọ̀fẹ́ àti ṣe torí náà gbogbo eléyìí kún tó fà á ṣùgbọ́n tó kàn yani lẹ́nu ni wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀
gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n lè yan àwọn aṣojú lẹ́ka eré ìdíje láti mójútó ohun tó ń ṣẹlẹ̀ sọ́mọ yìí ṣùgbọ́n a rí i pé lákòókò gbà tó ń dojúkọ ohun tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ náà dàbí ẹni wípé Ọ̀yọ́ ló wà ní kò sẹ́ni tó dá sí. ẹ wo ọ̀rọ̀ rẹ̀ àwọn tó ṣókùnkùn ṣẹ̀dá kedere lójú Ọlọ́run nípa títóbi Àmúṣàn ẹ jẹ́ ká lérò pé nígbà tí ìgbéléwọ̀n tuntun tí yóò máa jáde Tóbi Àmúṣàn àti ṣe bẹ́ẹ̀ àti gbé orí sókè àti gbéra sókè gẹ́gẹ́ bí àdúrà wa fún Tóbi Àmúṣàn lásìkò yìí ẹ jẹ́ ká tún wá tẹ̀síwájú nípa ti ẹni tí wọ́n ṣèyàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà CBN ẹni tí orúkọ rẹ̀ jẹ́ dókítà Ọláyẹmí Michael Cardoso òun ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ẹni tí yóò máa rọ́pò ẹni tí ń ṣe gómìnà ilé ìfowópamọ́ àná ìyẹn ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àná Godwin Emefiele lẹ́yìn ọdún 9 tó ti lò ní ipò náà kí ni ojú ìwòye yín gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣe èèyàn yìí ṣó kájú òṣùwọ̀n tó àti wípé ṣé awọ rẹ̀ kájú ìlú láti ṣe dáadáa nípò tí wọ́n ṣe fún yìí. ẹ ṣeun olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tèmi gan kọ́kọ́ gbọ́ nípa kínní inú mi dùn lọ́pọ̀lọpọ̀ lákọ̀ọ́kọ́ náà torí pé a lè sọ pé torí wípé Emefiele ń jẹ́jọ́ lọ́wọ́ káwá ti báǹkì àpapọ̀ lẹ́wà káàtì pa àti wípé a rí i pé gbogbo awuyewuye pé gbogbo àwọn tó tiẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ yìí tó ń jẹ́ fìdíhẹ gbogbo wọn ni ọwọ́ wọn ò mọ́ torí pé gbogbo wọn ni wọ́n ti bá Emefiele ṣèjọba torí náà tá a bá ní ká wò tá a bá wo àwọn orílẹ̀-èdè tó ti ní ìdàgbàsókè bí òkè òkun náà a rí wípé níwọ̀nba àgbà tó bá ti fi ẹ̀sùn kan ẹnìkan tó wà lórí oyè ẹ̀tọ́ rẹ̀ ní láti lọ rọ́kúnlé kí wọ́n lọ ṣe ìwádìí tó tọ́ àtèyí tó yẹ tó bá jẹ́ pé bóyá rú ẹni bẹ́ẹ̀ kò lẹ́ṣẹ̀ wọ́n parọ́ mọ́ ni wọ́n lè dá padà sípò rẹ̀ so torí náà ìgbésẹ̀ tí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó dáa àti wípé nínú àwọn ìwádìí kọ̀ọ̀kan tèmi náà ti ṣe wọ́n rí wípé Ọláyẹmí ó jẹ́yàn kan tó jẹ́ pé ó ti fìgbà kan bá Bọ́lá Ahmed ṣiṣẹ́ rí àyàtọ̀ sí yẹn ó ti kó ipa ribiribi nínú ọ̀rọ̀ iṣẹ́ báǹkì ilé ìfowópamọ́. so torí náà mo lérò wípé tí awọ rẹ̀ ò bá kájú ìlú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ní yàn sípò. ṣé gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àwọn lójúwòye ti àwọn wọ́n ní tí awọ rẹ̀ ò bá kájú ìlú wọn níyàn sí ipò yìí ẹ jẹ́ ká wò ó bóyá a ṣe dáadáa àbí kò ní ṣe dáadáa torí pé ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ èmi lógún nítorí ìjọba àsìkò ẹ jẹ́ ká gbélé yẹ̀wò ká fi máa ṣèlọ láàárọ̀ òní eléyìí ó lágbára pọ̀ o wòlíì tó pera rẹ̀ ní wòlíì tó lọ fún ọ̀rẹ́ ìyàwó rẹ̀ lóyún ọ̀rẹ́ yìí ó tún gbà ó ṣe ìrànlọ́wọ́ fún pé wọ́n máa gbé ọ̀dọ̀ mi kó máa fi sitting room mi fi ṣe ìjọsìn máa fi ṣe ìtúsílẹ̀ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ó ti ṣe pèrè rẹ̀ ní wòlíì ṣé ó yẹ kó wá fi ọ̀bẹ yìí jẹ níṣu nígbà tí ó lọ fún ìyàwó ọ̀rẹ́ rẹ̀ yìí tó fún lóyún kí lè rí sí ọ̀rọ̀ yìí. ẹ ṣeun olóòtú àwọn àgbà bọ̀ wọ́n ní àrírú eléyìí àfi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni a rí wípé tópin ayé bá ń dé gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ so irú eléyìí tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tuntun lójú wa ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í ṣèrànṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ìrànṣẹ́ èṣù ni wọ́n ṣùgbọ́n tí wọ́n pera wọn ní ọmọ ìmọ́lẹ̀ àfi kí Elédùà kó ṣọ́ wa ni àti wípé ó dá mi lójú pé àwọn kan náà ni wọ́n mọ̀ lọ sí abẹ́ ìjọsìn ní abẹ́ irú èèyàn báyìí torí náà gbogbo wa gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ ṣọ́ra ká sì la ojú wa ká má bàa kó sọ́wọ́. ẹ wo ọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kàn ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa kó ara wa ní ìjánu nípa ti àwọn ilé ìjọsìn tá a máa tójú bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ náà ẹ má sọ pé torí eléyìí ti ṣẹlẹ̀ kẹ́ má ṣèrànlọ́wọ́ fúnra yín mọ́ ẹ wò ó tá a bá ṣoore fún ẹni gíga ó ṣeé ṣe pé ẹni kúkúrú ló máa padà sàn fún wa eléyìí jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn fún yín láàárọ̀ òní ẹ jẹ́ ká máa gbà á ládùúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ìgbà ẹ ṣé alálàyé wa fún pé apèyìn ẹ jẹ́ wa láti wá bá wa yànnàná ẹ ṣé àdúpẹ́ a máa rí yín bá o ètò ojúmọ́ aláyọ̀ kò ní jù báyìí lọ fún ti àárọ̀ òní oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe wa ò ní bàjẹ́ títí dìgbà mìíràn tá a tún fi láǹfààní láti mú ètò ojúmọ́ aláyọ̀ wá sí etí ìgbọ̀nyín ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀
ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ _22 lórí youtube bàbá gbàgede ìmọ̀ tv là ń jẹ́ lápàbẹ̀. ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn àti àwọn ètò àwò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀. bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. ẹ wo ẹ má gbàgbé láti máa fi àwọn kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ sí abẹ́ comment section wa lórí gbogbo àwọn ìròyìn tá a ti mẹ́nubà. èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí, èwo ni ó fẹ́ dàbí wípé ẹ lè dá sí fún wa, ẹ bá wa fi ránṣẹ́. a máa ṣe kí ni, a máa mọ rírì àwọn àtẹ̀jíṣẹ́ yìí. títí dìgbà mìíràn àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wàá mọ̀ pé ó dọ́jà ni. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí o. èní àsan wá o, àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọdún rẹ̀ láṣẹ lókè erùpẹ̀. ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àjànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.